Mo kí wa pé a tún kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2. Ibẹ̀ ti mọ̀ pé àgbẹ̀ báyìí òun ló laró àlùkò ló lọ sùn èkélèké ló ní ṣẹ̀ṣẹ̀ fún lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2. N tó kàn wájú tó sì jẹ́ wá lógún oníkàtí fún ẹ̀yin tẹ́jú lólùfẹ́ wa níròyìn lájà àbálẹ̀ bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ìròyìn náà wọn náà la ṣe bẹ́ẹ̀ tá a mú wá fún yín fún ti àsìkò yìí. Orúkọ oníròyìn kò wá yípadà àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹ jẹ́ á wo kókó tí ń bẹ nínú ìròyìn náà fún ti àsìkò yìí. Ẹni ayọ̀ gbọ́kàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí iléeṣẹ́ ìfọpo ti ìpínlẹ̀ Rivers tó bẹ̀rẹ̀ iṣẹ́ lénìí. Gómìnà ìpínlẹ̀ Ebonyi ti fi ọwọ́ sí júwe ilé fún kọmíṣánná méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ebonyi lórí ẹ̀sùn ìwàkuwà àti ìwà àjẹbánu èyí tó fi kàn wọ́n ọ̀hún. Àwọn obìnrin abilékọ ìpínlẹ̀ Delta ṣe ìwọ́de láti yọ ẹni tó jẹ́ DPO tó wà ní ipò lórí ẹ̀sùn ìpànìyàn àti ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Delta náà. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó ti pàṣẹ kí wọ́n lọ rèé ju ọkọ ìyàwó kan sẹ́wọ̀n ọdún 12 gbáko lórí ẹ̀sùn pé ṣekú pa ìyàwó rẹ̀. Ìròyìn ti ilẹ̀ òkèrè. Ọwọ́ ìjọba orílẹ̀-èdè Libya àti ti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbé egbògi olóró lórílẹ̀-èdè ọ̀hún. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ní ìṣẹ̀lẹ̀ ní ayọ̀ ti gbọ́kàn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí iléeṣẹ́ ìfọpo ti ìpínlẹ̀ Rivers tí wọ́n kéde rẹ̀ wípé ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti èní lọ. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń jáde láti àjọ NNPCL èyàn Nigeria National Petroleum Company Limited látẹnu ẹni tó jẹ́ alukoro àjọ ọ̀hún Fẹ́mi Sọ́nẹ́yẹ òun ló sọ ọ̀rọ̀ náà di mímọ̀ lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀. Ó ní àwọn láyọ̀ láti kéde wípé iléeṣẹ́ ìfọpo epo rọ̀bì tí ń ṣe bẹntiró ti ìpínlẹ̀ Rivers ó ní yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láti èní lọ. Nínú ìtàn ti sọ di mímọ̀ pé àwọn alágbàtà epo wọn ò láǹfààní láti máa wá ra epo láti èní tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun èyún ọjọ́ 26 inú oṣù tá a wà yìí. Níṣe ni alukoro náà ó ní àjọ àwọn NNPCL olú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ̀ ẹnu látàrí àtìlẹ́yìn àti àdúrótì tó ṣe kó lè mú kí iléeṣẹ́ ìfọpo náà kó bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Bẹ́ẹ̀ náà ló tún ṣe bẹ́ẹ̀ tó lu ẹni tó jẹ́ olórí àjọ náà lólùlẹ́gẹ̀ẹ́ ẹnu ìyún Mele Kyari. Ó ní ẹ kú iṣẹ́ o bàbá, Elédùmarè yóò tún máa sọ agbára yín dọ̀tun. Ó ní ní báyìí tí àwọn ti sí ilé epo ti ìpínlẹ̀ Rivers náà iléeṣẹ́ ìfọpo ọ̀hún ìtókàn òun náà ní ti Òwèrì níbi táwọn náà yóò tún ti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí tiẹ̀ náà láti lè mú kí ìgbáyégbádùn kó wà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nípa ọ̀rọ̀ epo bẹntiró. Báyìí wá ní àjọyọ̀ àti ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bá ṣe ṣe ìkéde náà wípé ǹjẹ́ bí iléeṣẹ́ ìfọpo tuntun yìí bó ṣe bẹ̀rẹ̀ ṣẹ́ yìí ǹjẹ́ epo yóò tún wá wálẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àbí kí ni ẹni ká sọ. A yóò sì sọ lójú eégún lẹ́yìn tá a bá ti fi ọ̀rọ̀ náà wáwọn ènìyàn lẹ́nu wò káàkiri agbègbè tá a wà yìí. Gómìnà ìpínlẹ̀ Ebonyi ti fi ọwọ́ òsì júwe ilé fún kọmíṣánná méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún lórí ẹ̀sùn ìwàkuwà àti ìwà àjẹbánu èyí tó fi kàn wọ́n ọ̀hún. Gómìnà ìpínlẹ̀ Ebonyi Francis Nwifuru ó ní ó ti ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ òsì júwe ilé fún àwọn kọmíṣánná méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ tá a ti rí kọmíṣánná fún ọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè agbègbè pẹ̀lú kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ Ebonyi náà. Ẹni tó fi ìròyìn náà tó fi léde òun náà lẹ́ni tó jẹ́ kọmíṣánná fẹ́tò ìròyìn èyún Jude Okpo tó fi ìròyìn náà ló fi síta lénìí lẹ́yìn tí ó sọ di mọ̀ pé lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ elétò ìjọba ti ìpínlẹ̀ Ebonyi ní Abakaliki tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ebonyi. Ó ní wọ́n ti sọ di mímọ̀ pé kí àwọn fi ọwọ́ ni gómìnà ti sọ di mímọ̀ pé wọ́n fi ọwọ́ sí júwe ilé fún àwọn kọmíṣánná méjì lórí ẹ̀sùn wípé wọ́n wu ìwàkuwà nínú èyí tí wọn kò mójútó iṣẹ́ wọn àti bó ṣe tọ́ gẹ́gẹ́ bí ó ṣe yẹ nínú èyí tí wọ́n fi kan ẹni tó jẹ́ kọmíṣánná fẹ́tò
ìlera wọ́n sọ di mọ̀ pé ó gba ìfẹ̀yìntì olóṣù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ nínú èyí tí gómìnà náà fi ọwọ́ sí júwe lé fún wọn tó sì pa á láṣẹ pé lẹ́yìn tẹ́ ti gba ìfẹ̀yìntì yìí o tá a ti fọwọ́ sí júwe lé fún yín gbogbo tó bá ní ṣe pẹ̀lú nǹkan ìjọba tó wà ní àsùnwọ̀n yín báyìí níṣe ni kẹ́ ẹ kó kalẹ̀ títí di ìgbà tí àsìkò ìwọlé yín tí yóò fi súnmọ́ àti tí yóò fi tó wàyí o gómìnà ìpínlẹ̀ Ìbòyí kò ṣàìdé àwọn ilé ìwòsàn kan tó jẹ́ ti ìpínlẹ̀ Ìbòyí nínú tó ti tú àṣírí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn náà tí wọ́n ń ta àwọn ohun àlùmọ́nì àti dúkìá ilé ìwòsàn ọ̀hún èyí tí ìjọba pèsè síbẹ̀ tí wọ́n sì ń tà á fáwọn onílé ìwòsàn míì fídíò náà ń bẹ ní àyín léyìí tí a ṣe àfihàn rẹ̀ fún yín tẹ́ yóò gbọ́ òkodoro ọ̀rọ̀ látẹnu gómìnà ìpínlẹ̀ Ìbòyí fúnra lára rẹ̀. Today is the first day. It's not as if I wanted to come on a Saturday. No, are you saying that today is the first day you're loading this thing here? For the first time. For the first time? I've not met that man before. That may stand up. I don't even have his number. Have you ever come to answer the question? Have you ever No. come to still very valid? All of them. These are materials that don't need all this congested area. So we now needed to move out. Where are you from? From Ozat. Take one of these. Look at what is there. Read it out. Health Management Information System Daily General Attendance Register. When did it expire? It's 2013 version. When did it expire? This one expired 2019. We have the 2019 version now. Where is it? In use. Where is It's it? with the NHMIS. The NHMIS have it. They arrest you. ẹ káàbọ̀ padà. Àwọn abilékọ ìpínlẹ̀ Delta náà ṣe ìwọ́de yìí tó láàmìlaka láti yọ ẹni tó jẹ́ DPO fún àwọn agbófinró tó wà ní ibẹ̀ kúrò lórí ẹ̀sùn ìpànìyàn àti ìjínigbé èyí tó ń wáyé ní lemọ́lemọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ níṣe ni àwọn abilékọ tí wọ́n wà ní agbègbè Abraka tí ń ṣe ìjọba ìbílẹ̀ Etí-Òpè East ní ìpínlẹ̀ Delta náà túyàyà jáde lánàá òde tí ń ṣe ọjọ́ ajé Monday nínú èyí tí wọ́n ti ṣe ìwọ́de tó lámìlaka tó sì gbégi dínà gbogbo òpópónà èyí tó lè mú kí ọlọ́kọ̀ ọlọ́kadà àti oníkàràkátà kí ó máa ṣẹ́rí padà láti ojú òpópónà náà. Kí ni in tó bí ìwọ́de yìí? Òun náà ní bí àwọn olùfẹ̀hónú ọ̀hún hàn bí wọ́n sì fi ẹ̀sùn kẹ́ni tó jẹ́ DPO wọn èyún SP Fabian Ayame lẹ́ni tí wọ́n fẹ̀sùn kàn wípé níṣe ni ó ní ọwọ́ kan nínú pẹ̀lú àwọn agbésùmọ̀mí àti àwọn ajínigbé tí wọ́n ṣekú pa àwọn ènìyàn wọn ní ìpínlẹ̀ náà pàápàá jùlọ ní agbègbè tí wọ́n pè ní Abraka yìí. Ó ní ẹni tó jẹ́ olórí àwọn agbófinró agbègbè ọ̀hún tá a mọ̀ sí DPO náà ó ní ọwọ́ kan nínú pẹ̀lú bó ṣe ń gba àbọ̀dé tó sì jẹ́ wípé látìgbà tí àwọn ènìyàn burúkú náà tẹ́ ti ń ṣe ìkọlù sí àwọn DPO ọ̀hún kò wá nǹkan kan ṣe sí i bẹ́ẹ̀ ni kò sọ ohunkóhun lé lórí. Nígbà tí wọ́n ṣe ìwọ́de náà wọ́n ṣe àfihàn oríṣiríṣi ní tí wọ́n kọ sára pátákó nínú ìta ti sọ dímọ̀ pé ẹ dẹ́kun pípa àwọn ènìyàn wọn a fẹ́ kí wọ́n yọ ẹni tó jẹ́ DPO wa lórí ipò torí wípé alábọ̀dé òní DPO náà. Nígbà tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ wọn ni DPO ọ̀hún ó ní kò ní nǹkan méjì ju kó gba owó lọ́wọ́ àwọn ọ̀dọ́kùnrin tó wà ní ìlú náà tó sì fi ń tọ́jú ẹbí tara rẹ̀ tí kò sì náà ní ìkọlù tí àwọn ajínigbé àti agbésùmọ̀mí tí wọ́n ṣe sí àwọn torí pé àwọn òtẹ́rù kan báyìí tó lè rìn bó ṣe wu àwọn mọ́ ní gbogbo agbègbè tí wọ́n pè ní Abraka yìí. DPO náà ó sì fi ọwọ́ lẹ́ran kò sọ ohunkóhun. Èyí ló àfà táwọn fi ṣe ìwọ́de láti fi pe àkíyèsí ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún èyún Sheriff Oborevwori
àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn agbófinró ilẹ̀ yìí ìyún IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun kí wọ́n tètè pa kìtì mọ́lẹ̀ kán wádìí DPO náà dáadáa wọ́n nítorí pé ara ń fu àwọn olówó kan nínú torí pò ń gan ó mọ̀ nípa ìkọlù àti ìgbésùmọ̀mí tó ń wáyé ní gbogbo ìgbà káàkiri agbègbè tán pè ní Abrakana tí kò sì sọ ohunkóhun lé lórí. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Èkó ti pàṣẹ kí wọ́n lọ ju ọkọ ìyàwó kan sẹ́wọ̀n ọdún 12 gbáko lórí ẹ̀sùn pé ó ṣe bẹ́ẹ̀ pa ìyàwó rẹ̀. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akínwálé Akínlábí ló ti rí ìdájọ́ onídàájọ́ báyìí èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyíndàmọ́lá Ọ̀gálà ló ti ṣe bẹ́ẹ̀ tó pàṣẹ wípé kí wọ́n lọ rèé jù sí inú ẹ̀wọ̀n fún odidi ọdún 12. Ǹjẹ́ kí ni ẹ̀sùn tí wọ́n fi kan arákùnrin ọ̀hún nígbà tí ìgbẹ́jọ́ rẹ̀ ń lọ ní ilé-ẹjọ́ gíga tó jẹ́ ti Lagos State High Court ní Ìkẹjà. Ibẹ̀ náà ti fi ẹ̀sùn kàn án tó sì ṣàlàyé rẹ̀ wípé ní ọjọ́ 26 inú oṣù keje ọdún 2021 ó ní ìgbẹ́jọ́ náà ti bẹ̀rẹ̀ léyìí tá sọ di mọ̀ pé ó ṣekú pa ìyàwó rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Cecilia Tọ́pẹ́ Akínlábí tí wọ́n jọ ń gbé ní agbègbè Adéògùn Ìjàyè Òjòkòrò ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní iwájú ilé ẹjọ́ látẹnu ẹni tó jẹ́ agbèfọ́ba ọ̀hún ó fi ẹ̀sùn kan Akínlábí wípé ní 30 ọjọ́ inú oṣù kínní ọdún 2020 ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bí àlàyé tí arábìnrin tó di olóògbé náà bó ṣe mú wá sí iléeṣẹ́ àwọn agbófinró ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní kó tó di pé arábìnrin ọ̀hún Cecilia ó jáde láyé wọn ló ti wá fi ọ̀rọ̀ kalẹ̀ ní iléeṣẹ́ àwọn agbófinró ọ̀hún tẹni tó fi ẹ̀sùn kan ọkọ rẹ̀ pé ó béèrè 100 náírà lọ́wọ́ òun 100 náírà gẹ́gẹ́ bíi pé òun fẹ́ fi lọ rèé ra káàdì ìyún tí ó fi pe àwọn ènìyàn rẹ̀ tó ń sì fún lésì pé òun kò ní owó kankan lọ́wọ́. Ó ní bóun ṣe sọ yìí níṣe ni ó lọ mú ìgbálẹ̀ ìyún oṣù sọ̀wọ̀ tó bẹ̀rẹ̀ sí ní kóbò òun kó tó di pé òun láǹfààní láti jáde kúrò nínú ilé lẹ́yìn tí ó di bí wákàtí mélòó kan ó ń padà sínú ilé ní èròǹgbà pé ọkàn rẹ̀ yóò ti rọ̀. Ó ní bóun ṣe dé inú ilé lọ́jọ́ náà lọ́hùn níṣe ni ó yín ẹ̀rọ rédíò rẹ̀ sókè falala tó sì ń pariwo kiri bí òun ṣe yín ẹ̀rọ rédíò yìí sílẹ̀ níṣe ló kúkú ti ìgbájú tí kẹ́ríkẹ́rí tí ń bá ròde nínú ètò sì fa wàhálà àti ìdààmú sí arábìnrin náà lára bó ṣe ti arábìnrin ọ̀hún ń ló kọlu àkúfọ̀ ìgò tó sì ṣe bẹ́ẹ̀ dé ilé ìwòsàn nínú ètò títí bẹ̀ jáde láyé. Wàyí o pẹ̀lú ẹ̀rí máa jẹ́mi ìṣó tó wà níwájú ilé ẹjọ́ adájọ́ Oyíndàmọ́lá Ọ̀gálà wá sọ di mọ̀ wípé látàrí àwọn ẹlẹ́rìí àti ìwádìí táwọn ṣe yìí tó fojú hàn gbangbangba pé arábìnrin Cecilia ó ní àrùn kan lára tí ó ń tọ́jú tẹ́lẹ̀ àti pé ìlera àgọ́ ara rẹ̀ olókù díẹ̀ káàtó kì í ṣe wípé Akínwálé Akínlábí ó mọ̀ọ́mọ̀ ṣekú pa bí kì í ṣe pé nítorí inú bíbí tí ń bẹ ní inú Akínwálé ọ̀hún fún ìdí èyí adájọ́ Oyíndàmọ́lá wá ní òun yóò dá ẹjọ́ náà bó ṣe tó àti bí ó ṣe yẹ pé kó máa lọ sínú ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 12 gbáko látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn ọ̀hún. Ìròyìn ti ilẹ̀ òkèrè ọwọ́ ìjọba orílẹ̀-èdè Libya ti tẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 4 kan ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n gbé egbògi olóró wọ orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí ìjọba ti ilẹ̀ orílẹ̀-èdè Libya láti agbègbè tí wọ́n pè ní Sabaa àti Bani Walid ní orílẹ̀-èdè Libya ọ̀hún. Ibẹ̀ ni wọ́n ní ọwọ́ ti tẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n gbé egbògi olóró wọ orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí àjọ tó ń rí sí wíwọlé àti jíjáde àwọn àrè ní orílẹ̀-èdè náà Migrant Rescue Watch nílé tí wọ́n fi sí ojú òpó ayélujára X wọn tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀. Wọ́n sọ di mímọ̀ pé 2 nínú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ọwọ́ bà ní agbègbè tó pè ní Sabia lẹ́ni tí wọ́n ká egbògi olóró èyí tí kò níye ní ara wọn tó sì ti sẹ́rí wọn padà lọ sí olúùlú orílẹ̀-èdè Libya yìí. Bẹ́ẹ̀ náà ló ní agbègbè tó pè ní Bani Walid ọwọ́ tún bà àwọn 2 nínú ìtàtírí ọkùnrin kan àti obìnrin tí wọ́n ti ní àrùn burúkú kan lára látàrí egbògi olóró èyí tí wọ́n ń gbé ní gbogbo ìgbà. Ó ní àwọn 4 náà ó ní wọ́n ti wà ní akóló àwọn ẹ̀ṣọ́ aláàbò orílẹ̀-èdè Libya wípé wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ láti dá sẹ̀ríà fún wọn nílé tí wọ́n fi páńpẹ́ òfin mú wọn padà
wá sí òdi ilé nílé tí wọ́n ti fi páńpẹ́ òfin mú wọn báyìí tó sì ti wà ní àtìmọ́lé náà. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín ọ̀nà ni àyànfẹ́ Elédùmarè. ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí. bẹ́ẹ̀ bá sì ní ọjà kan àbí kejì tẹ́ fẹ́ polówó polówó ọjà báyìí agúnmọ̀wò ni ẹ má gbé bọ̀ wá sórí ìkànnì yìí. ayọ̀bá ń fi ẹnu ajé pé tájú ó sì gbúgbà yín jẹ ní wàrà sísà títí dìgbà tá a tún padà máa pàdé fún ti alẹ́ ní nínú ìròyìn míì. orúkọ mi ò ní yí padà. àyànfẹ́ Elédùmarè yín náà ni.